ẹ̀yin ènìyàn wa ẹ káàbọ̀ sórí ètò wa o ọpẹ́ ìròyìn ayọ̀ túre o bí wọ́n ṣe máa bá wa mú wọn balẹ̀ lélẹ́yìí bí ọwọ́ ṣe máa tẹ̀ wọ́n lélẹ́yìí o ẹ máa bá wa mú wọn balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan nínú igbó Sambisa ẹ bá wa pa wọ́n tán ẹ bá wa mú wọn balẹ̀ tán ọpẹ́ pàtàkì Àdó Olóró ti pa àwọn ISWAP 15 mẹ́ẹ̀ẹ́dógún àwọn ISWAP 15 ni Àdó Olóró ti mú balẹ̀ o Àdó Olóró àwọn ọmọ ogun ti mú àwọn ISWAP 15 balẹ̀ àní tẹ́ ẹ bá ti ń ṣe kinní yẹn fún wọn sẹ́ẹ̀ wọ́n máa gba ibi tí wọ́n ti wá lọ ẹ wò ẹ tẹ́ jẹ́ ká gbóṣùbà fún iléeṣẹ́ ológun báyìí o wọ́n ń gbìyànjú báyìí o àbí ẹ rí wípé ogun ìjínigbé ti ń dínkù ni ṣé wọ́n pé gbogbo ìròyìn tá a mú wá báyìí kò ṣe bẹ́ẹ̀ yẹn sí wípé wọ́n kó àwọn èèyàn o wọ́n jí àwọn èèyàn gbé lọ́nà ibi báyìí o wọ́n ṣe kinní kan níbi báyìí o torí wípé wọ́n ti pàṣẹ fún àwọn ológun wípé ẹ máa mú wọn balẹ̀ ẹ má arrest wọn mọ́ ní ọwọ́ tí a wà yìí kì í ṣe ọ̀rọ̀ arrest kì í ṣe ọ̀rọ̀ pé wọ́n mú wọn ló wà ńlẹ̀ ẹ máa mú wọn balẹ̀ ẹ máa sọ pé ẹ ń kó wọn lọ sí àgọ́ ọlọ́pàá kò sí àgọ́ ọlọ́pàá kan tí wọ́n fẹ́ kó wọn lọ mọ́ ẹ mú wọn balẹ̀ níbikíbi tẹ́ ẹ bá ti mú wọn ibẹ̀ náà ni kẹ́ ẹ ṣe kinní yẹn fún wọn kẹ́ ẹ pa wọn rẹ́ síbẹ̀ ẹ wo ọpẹ́ gidi lélẹ́yìí báyìí o Àdó Olóró ó ti mú àwọn máàndógún nínú àwọn ikọ̀ ẹgbẹ́ agbésùnmọ̀mí máàndógún ni Àdó Olóró ti mú balẹ̀ báyìí o ọpẹ́ gidi lélẹ́yìí o àní irú ìròyìn báyìí la fẹ́ máa mú wá fún wa kí wọ́n bá wa máa pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan títí tí wọ́n á fi tán nínú ìlú yìí èmi ló wà ń bẹ̀ ni o àṣàkẹ́ ló wà ń bẹ̀ ìtaláwa ẹ bá wa pín ètò ẹ máa bá mi pín ìròyìn ayọ̀ gidi lélẹ́yìí tí mo mú wá fún wa yìí ọpẹ́ o ẹ mú wọn balẹ̀ ẹ pa wọ́n rẹ́ tìrantìran àtẹ̀fẹ́ gbúrò wọn mọ́ àfẹ́ rí wọn mọ́ nínú ìlú òru wọn ń dòru ń pa wá nínú ìlú ìròyìn yẹn lélẹ́yìí ẹ jẹ́ ká gbé wá sí ojú àwòrán wa kẹ́ ẹ bá lè rí ìròyìn yẹn lélẹ́yìí tẹ́ ẹ bá wa ń wò yìí ṣé ẹ ti rí Àdó Olóró àwọn ọmọ ogun ó ti mú àwọn máàndógún òní military air strike ó pa 15 suspected ISWAP fighter ìgbọ̀nú gbogbo ibi tí wọ́n bá wà nílẹ̀ Yorùbá ni níbikíbi tí ẹ bá ti rí wọn ẹ máa mú wọn balẹ̀ Àdó Olóró wọ́n ti ju Àdó Olóró lù wọ́n ṣé mo rí pé ní ìjẹta ìròyìn kan jáde tó ti lè mú kí Amẹ́ríkà kan kí wọ́n máa gbóṣùbà fún ààrẹ Tinubu wọ́n rí wípé wọ́n ti ń ṣe iṣẹ́ o Olúwa ṣeun iṣẹ́ ti ń lọ gidi lórí ọ̀rọ̀ ètò ààbò àní a máa gba ìtura àní ilẹ̀ wa máa gba ìsinmi máa dé bá wa Ọlọ́run ṣeun Elédùmarè ṣeun ẹ máa bá wa mú wọn balẹ̀ irú ìròyìn tá a fẹ́ máa rí leléyìí ọpẹ́ ẹ bá wa máa pín ètò yìí ẹ bá wa pín Elédùmarè bẹ́ẹ̀ ni mẹ́ẹ̀ẹ́dógún márùndínlógún 15 márùndínlógún ẹ wo bàbá ṣe pé bàbá mi Prince Rotimi ẹ mọ̀ pé tẹ̀lé bá ti rí ìròyìn nígbà míì báyẹn èèyàn kò ṣáà dárúkọ ẹ wò mẹ́ẹ̀ẹ́dógún márùndínlógún 15 òun ni Àdó Olóró mú balẹ̀ báyìí ta ni mo wà tí mo ti rí ìròyìn yẹn mo ní kí wọ́n kọ́ wá gbé sétí ìgbọ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tàṣàkẹ́ tá a máa mú ìròyìn wá fún wa bó bá ṣe ń lọ lójoojúmọ́ a gbọ́dọ̀ rí eléyìí ká máa mú wá sétí ìgbọ́ wa ìròyìn ayọ̀ gidi ní ìta ni mo wà ẹ wò mí èmi rè ń ta ìta ni mo wà ìtaláwa ṣe pé ìsinmi ọ̀pẹ àbí ìsinmi ọjọ́ ìsinmi la wà àwa ń ta ìta ni mo wà tí mo ní kí gbé ìròyìn yẹn wá sí etí ìgbọ́ gbogbo wa wípé ọwọ́ ti ń bà wọ́n o ààrẹ Tinubu ó dàbí pé ààrẹ Tinubu máa mú wọn balẹ̀ tán o ní bá ṣe ń bá lọ yìí ilẹ̀ Yorùbá tẹ̀ ló ṣe pàtàkì jù fún èmi gbogbo ẹ̀yin gómìnà ẹ fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá ibikíbi tí wọ́n bá wà ẹ lé wọn dànù ẹ lé wọn léré ẹ kó àwọn ẹlẹ́ṣọ́ ààbò sínú igbó ẹ dà wọ́n sí gbogbo ẹnu bodè wa kẹjẹ́ kí ilẹ̀ Yorùbá kó gba ìtura torí pé gbogbo wàhálà tí wọ́n tẹ̀ wá kó bá inú ìlú yìí wọn ò kì í ṣe ọmọ Yorùbá wọn ò kì í ṣe ọmọ Nàìjíríà níbo ni wọ́n ti wá ta ni bàbá wọn ta ni ìyá wọn tàwọn wo lẹbí wọn ò níbùgbé àwọn ọmọ ìrankíran báwo ni wọ́n ṣe fìlú wọn sílẹ̀ tí wọ́n wá jókòó sínú ilẹ̀ wa tí ẹ̀rù á ti máa wá bà wá orílẹ̀-èdè wo ni wọ́n ti ń ṣerú ẹ̀ ṣé bíbi tí mo wà yìí ṣé kìí ṣe Áfíríkà ni mo wà yìí ni wọ́n gbàgbàkúgbà láàyè fún anybody ó lè lọ sí ẹnu bodè wọn kó sọ pé ó fẹ́ wọlé níbo ló ti ń bọ̀
o fẹ́ wọlé ò ní ID card lọ́wọ́ ibo ló fẹ́ gbà kọjá wàá bá wọn àti ajá wọn àti gbogbo àwọn ọlọ́dẹ wọn wọ́n wà nínú igbó gbogbo tẹ́ ẹ bá wà ẹ máa rí security ní inú gáàdì tí mo wà yẹ́yẹ́ kí n fi wọ̀n wá security lẹ́ ń wò yìí security lẹ́ ń wò tó jòkó sí di ọ̀pẹ yẹn òun rèé everywhere security ni tani fẹ́ wọlé tí wọ́n ní tani ò fẹ́ o nìyẹn security lẹ́ ń wò yìí yẹ́ kí n fi hàn wá dáadáa security lẹ́ ń wò yìí ní ara igi ọ̀pẹ yẹn gbogbo ibi ni security wà kò síbi tó bá dé security ni nínú gáàdì tí wọ́n ṣe síbi security ni ara àwọn kan tá fẹ́ kí ó wà nínú ìlú wa náà nìyẹn wípé kólúkálukú máa rìn síbi tó bá lè rìn sí ìwọ tó fẹ́ lọ rajà lọ sọ́jà kó dé láyọ̀ àti àlàáfíà ìwọ tó fẹ́ lọ sóko kó dé láyọ̀ àti àlàáfíà ó nìyẹn ẹ ti rí gáàdì tó wà níbi táwọn ọmọ ti ń ṣeré security kan rè lẹ́nu ọ̀nà ń bí kẹ́ máa wòye security tó wà níbi máa fi hàn wá o nínú ibi tẹ́ ń wò yìí èló ni gbogbo ibi ṣé bí yìí tó plọ́ọ̀tù ṣé bí yìí tó bí plọ́ọ̀tù mẹ́ta ẹ gbọ́ ilẹ̀ ibi tí wọ́n fi ṣe gáàdì ìṣó tó plọ́ọ̀tù mẹ́ta mo fẹ́ fi hàn wá ní òkè wá sọye security tó wà ń bẹ̀ fún wa òun rèé o ṣẹ́tìrí mẹ́kẹ́ bá wa wò ó gbogbo bíi ṣó tó plọ́ọ̀tù mẹ́ta mi rò bẹ́ẹ̀ security kan ní òun ní security kan ní ṣẹ́tìrí lẹ́nu ọ̀nà àbáwọlé ẹnu ọ̀nà àbáwọlé ní màá ti wá lọ fi security tó wà lẹ́nu ọ̀nà àbájáde bíi méjì ní security wà ara nǹkan tá à ń fẹ́ nínú ìlú wa nìyẹn wípé kí everywhere kí ó kó free kólúkálukú rìn síbi tó wù ú kó lè má sọ pé òun bẹ̀rù àti lọ sóko àti lọ sọ́jà àti lọ sódò kó má sí pé bóyá ọmọ iléèwé ò ní wá lè lọ sí ilé ìwé gbogbo ibi tẹ́yàn bá rìn sí kó lè máa rìn mo fẹ́ fi hàn wá ní o mọ́tò ọlọ́pàá ló lọ ní títì yẹn mọ́tò ọlọ́pàá lẹ̀ ń wò yẹn tiri mọ́tò ọlọ́pàá lẹ̀ ń wò everywhere tiri mọ́tò ọlọ́pàá lẹ̀ ń wò tó ń lọ yìí everywhere ọlọ́pàá ni tí wọ́n ń ṣọ́ everybody tẹ́ bá fẹ́ wá wọlé gáàdì ni o gáàdì lẹ́ ń wò yìí o security ẹ̀ rí ń bẹ̀ everywhere security ni àgbà tí mo rí ìròyìn yẹn inú mi dùn pé olúwa ṣeun wọ́n bá wa mú wọn balẹ̀ ṣẹ́rí security ni bá wa mú wọn balẹ̀ ṣe pé ẹnu ọ̀nà ibi báyìí security ni tó dẹ̀ pé gbogbo ibi tí wọ́n bá wà pátá ni security wà gbogbo ibi tẹ́ ẹ bá wà security yẹn dẹ̀ ní kíní wà lọ́wọ́ ẹ̀ tó yẹ pé wọ́n máa sọ̀rọ̀ kíní wà lọ́wọ́ ẹ̀ òun nìyẹn walkie-talkie yẹn tó wà lọ́wọ́ ẹ̀ ẹ ti rí walkie-talkie wà lọ́wọ́ ẹ̀ tó fi ń bá àwọn ọlọ́pàá bóyá àwọn ọlọ́pàá tó kọjá nísìnyí òun ni wọ́n bá wúyẹ security yẹn walkie-talkie wà lọ́wọ́ ẹ̀ tó fi ń sọ̀rọ̀ gbogbo ibi tí àwọn èèyàn bá wà. ẹ̀yin ènìyàn wa ọwọ́ ti bà wọ́n o ọwọ́ ti bà àwọn agbésùnmọ̀mí o àwọn ológun wọn ti ju àdó olóró pa àwọn agbésùnmọ̀mí inú African market ni mo wà yìí inú African market ni mo wà yìí tí ìròyìn yẹn ń dọ́dọ̀ wa ta ní ká fi tó wa létí àwọn ológun wọn ti ju àdó olóró pa àwọn agbésùnmọ̀mí àdó olóró ti pa àwọn agbésùnmọ̀mí nínú igbó Sambisa ó dà bẹ́ẹ̀ ó tẹ̀ ti dà bẹ́ẹ̀ ẹ má bá wa ju àdó olóró lù wọ́n ẹ má bá wa ju àdó olóró lù wọ́n o ẹ pa wọ́n tán pátápátá gbogbo àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń gbógun tì wá nínú ìlú wa ẹ má bá wa ju àdó olóró lù wọ́n kó máa mú wọn balẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ẹ jù lù wọ́n àwọn tí wọn ò jẹ́ ká ní ìsinmi nínú ìlú wa ẹ ju àdó olóró lù wọ́n àdó olóró ní kẹ́ bá wa máa jù lù wọ́n àwọn tó bá dẹ̀ wà nísàlẹ̀ náà tó jẹ́ ọmọ ogun káwọn náà máa ṣẹ́ lọ nísàlẹ̀ àwọn tó wà lókè kó máa ju àdó olóró lù wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan àmọ́ wà nínú ọjà ni mo wà African market ẹ káàbọ̀ sórí ètò wa o ẹ káàbọ̀ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa mo ní kí n fi bí inú ọjà African market ṣe rí kí n fi hàn wá gbogbo bí inú ibẹ̀ ṣe rí kí n fi hàn wá bí ìròyìn yẹn bí a ṣe mú wá sí etí ìgbọ́ wa ẹ máa bá wa pín Gumi náà sọ̀rọ̀ ó ní kí ló dé tí ìjọba Tinubu àwọn òṣìṣẹ́ ẹ̀ tí wọ́n lọ ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn agbésùnmọ̀mí nínú igbó bí Ọbásanjọ́ àti Jonathan ṣe ṣèpàdé papọ̀ pẹ̀lú àwọn Niger Delta militant Gumi ló sọ o Gumi ló sọ̀rọ̀ yẹn lánàá ó ní kí ló dé tí ààrẹ Tinubu àti àwọn tó bá ààrẹ Tinubu ń ṣe iṣẹ́ papọ̀ wọn ò ṣèpàdé pọ̀ kó jíròrò pẹ̀lú àwọn agbésùnmọ̀mí gẹ́gẹ́ bí
Ọbásanjọ́ àti Jonathan bí wọ́n ṣe ṣe ìpàdé tán jíròrò pẹ̀lú àwọn Niger Delta militant nígbà títí wọn. Ṣé ọ̀rọ̀ ló ń sọ yẹn? Àní nǹkan tó máa yanjú yín àdó olóró náà máa fi yanjú yín, àti Gumi àti àwọn ìsọ̀gbé ẹ̀ àti gbogbo àwọn agbésùnmọ̀ tí wọ́n kó sínú igbó, àdó olóró ni wọ́n á fi yanjú wọn. Àdó olóró tẹ́ bá wá ń jùlù wọ́n yẹn, òun ló máa kápá wọn, òun ló máa kápá wọn, òun ló lè máa pa wọ́n ní ọ̀pọ̀ yanturu. Mo ní ká fi bí ìgboro ṣe rí hàn wá. Ẹ káàbọ̀ sórí ètò wa o, ẹ máa bá wa pín ètò wa, ẹ̀yin ènìyàn wa tẹ́ ń darapọ̀ mọ́ wa. Èmi ní kí n fi ìròyìn yẹn kí wá fi tó wa létí ni. Ẹ káàbọ̀ sórí ètò wa bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Ìtàláwà Àṣàkẹ́ ló wà ń bẹ̀ o, bí ìròyìn yẹn bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ la ní ká mú wá sí etí ìgbọ́ wa o. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ̀yin olólùfẹ́ wa, a kú dédé àsìkò yìí o, a kú dédé àsìkò yìí o. Ẹ káàbọ̀. Nǹkan tó lè ràn wọ́n òun náà ni àdó olóró. Àdó olóró yẹn ni kí wọ́n máa jùlù wọ́n. Tó bá ti ń jùlù wọ́n, òun ló lè kápá wọn. Torí tá bá ní kí ó jẹ́ kìkì tilẹ̀ nìkan yẹn ò lè kápá wọn. Àdó olóró yẹn máa kápá wọn dáadáa kí wọ́n máa bá wa jùlù wọ́n. Àwọn bíi márùndógún ni àdó olóró pa. Àdó olóró tí àwọn Nigeria military tí wọ́n jù tó bà wọ́n, àwọn márùndógún ni wọ́n ló lọ. Ó dà bẹ́ẹ̀. Tó bá ti di ọ̀la kọ́ tí jù mí, ibi tẹ́ ẹ̀ ń wò yìí ni Africa market. Ẹ bá ti rí ẹ ti mọ̀ pé dúdú pọ̀ dáadáa ní gbogbo agbègbè yìí. Africa market lẹ̀ ń wò. Africa market ni ó máa mú wa wọnú ọjà tẹ́ máa bá wa rí. Africa market ó lẹ̀ ń wò yìí o. Ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ la ní ká mú wá fún wa o. Gumi ní kí ló dé tí àwọn òṣìṣẹ́ ààrẹ Tinubu ò ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn agbésùnmọ̀ kí wọ́n jíròrò. Ní orílẹ̀-èdè wo ni wọ́n ti máa ń ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn ọ̀daràn? Àfi Nàìjíríà nìkan. Ó ti ń dùn mọ́ lẹ́nu pé kí ló dé tí àwọn òṣìṣẹ́ Tinubu wọn ò bá àwọn agbésùnmọ̀ jíròrò kí wọ́n ṣèpàdé pọ̀ pẹ̀lú wọn bíi Jonathan àti Ọ̀ṣínbàjò igbákejì ààrẹ Nàìjíríà nígbà tí Buhari. Bí wọ́n ṣe ṣe ìpàdé pọ̀ pẹ̀lú wọn, pẹ̀lú àwọn Niger militant nígbà títí wọn. Ṣé Niger militant ṣé wọ́n ń wọnú ìlú, wọ́n ń kó àwọn èèyàn? Ṣé àwọn Niger militant ṣé wọ́n ń wọnú iléèwé, wọ́n ń kó àwọn ọmọ? Ṣé wọ́n ń jí àwọn èèyàn gbé? Kẹ́ máa wo ọ̀rọ̀ lẹ́nu Gumi o. Àní ọlá pé ìlú tó dá, pé ìlú dá ní irú ẹ̀yẹn tẹ́ pé wọ́n ti gbé. Ó yẹ kí wọ́n ti gbé. Tẹ́ pé wọ́n ti gbé ni kò ní máa sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu yẹn. Tán bá ti gbé láti ìgbà tó ti ń sọ̀rọ̀, tán bá ti gbé ni àwọn ọ̀rọ̀ tó ń sọ yẹn kò ní máa sọ nínú ọjà ní inú ọjà Africa market tí wọ́n ti ń ta oríṣiríṣi ilẹ̀ ń wò. Ẹ káàbọ̀ sórí ètò wa. Àwọn tá fẹ́ gbà jáde ni bá fẹ́ ra ọ̀gẹ̀dẹ̀, ẹ fẹ́ ra ọ̀gbọ̀lọ̀, ẹ̀gúsí bí tẹ́ẹ̀tì rí, plantain, attachment nínú Africa market tẹ́ẹ̀tì rí, ọ̀gbọ̀lọ̀ lóríṣiríṣi bí tẹ́ẹ̀tì rí wọn. Ẹ káàbọ̀ sórí ètò wa, ẹ̀yin ènìyàn wa tẹ́ ń darapọ̀ mọ́ wa. Ẹ káàbọ̀, jẹ́ ń gbà bí jáde, ẹ jẹ́ ń gbà bí ìròyìn la ní ká fi mú wá tó wa létí o. Ẹ káàbọ̀. Wọ́n kọrin bẹ̀rẹ̀ torí orin tó ń play yẹn máa fún wa ní right. Ẹ káàbọ̀ inú ọjà lẹ̀ ń wò ní African market. Ibẹ̀ lẹ̀ ń wò tí wọ́n ti ń ta oríṣiríṣi ọ̀tẹ̀ bá fẹ́ rà lóríṣiríṣi. Ibi ni wọ́n ti ń ta tó jẹ́ ọ̀gbọ̀lọ̀, ẹ̀gúsí, ilá, àwọn oúnjẹ tó jẹ́ titi wa ní oríṣiríṣi bí i Senegal, Côte d'Ivoire, Mali, Nàìjíríà. Inú ọjà ilẹ̀ tì mí. Ẹ káàbọ̀. A ní ká fi bínú ọjà ṣeré, ká fi hàn wá ni. Ẹ káàbọ̀ ẹ̀yin ènìyàn wa. Omi ni mo tẹ̀ fẹ́ rà. Ẹ káàbọ̀. Ẹ máa bá wa pín o. Àdó olóró ti bà wọ́n o.
Àdó Olóró ẹ fẹ́ ṣerun bí tẹ máa wà ní tẹ́ ti ṣerun ẹ fẹ́ ṣerun bí náà lẹ́ wà ẹ fẹ́ ṣerun hairdresser lóríṣiríṣi ló wà ní tí wọ́n ń ṣe irun ẹ fẹ́ fíìsì kọ́nà ni ẹ fẹ́ ra ẹ̀gúsí ni ẹ fẹ́ ra ọ̀gbọ̀lọ̀ ni òrí lẹ fẹ́ rà ní lóríṣiríṣi ibi tí ẹ máa wà ní epo pupa inú African market ilẹ̀ wà ẹ fẹ́ ra mangi bí tẹ́ ti rí ni ìgbàní ká fi wá hàn ibi ilẹ̀ ti ẹ káàbọ̀ sórí ètò wa ibi ni mo gbà lẹ́kọ̀ọ́ pé ibi ni mo gbà jáde lẹ́kọ̀ọ́ fẹ́ gba ìbòmí ẹ káàbọ̀ a ní ká fi inú ọbẹ̀ hàn wá ní kí a tó máa lọ a tó bọ́ sáàrin ìgboro ìròyìn tá a ní ká fi tó wa létí náà ní wípé Àdó Olóró ti pa àwọn ISWAP wọ́n ti fi pa wọ́n o ẹ wo bí ọ̀nà ṣe máa ń fẹ̀ ẹ ti rí ẹ wo ọ̀nà yẹn láti òdì kejì yẹn síbí ẹ rí bí ọ̀nà ṣe máa ń fẹ̀ nìyẹn ẹ rí bí ọ̀nà ṣe fẹ̀ bó ṣe tóbi ọ̀nà bó ṣe máa ń fẹ̀ bó ṣe máa ń ṣe tó máa ń tóbi nìyẹn bó ṣe máa ń ṣe ọ̀nà tó máa ń fẹ̀ bẹ́ẹ̀ tí ẹ̀rí onímọ̀ ń sọdá yìí o ẹ̀rí bó ṣe fẹ̀ bí ọ̀nà wọn ṣe máa ń fẹ̀ nìyẹn o gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń ṣe ọ̀nà ní àwa la ní o tó yẹ kí àwọn ìjọba wa kí wọ́n lò láti fi ṣe ọ̀nà tó dáa fún wa ẹ wo orí flyover Lágèrè nílé Ifẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ commission tí ó ti ń ní kùdìẹ̀kudiẹ tí apá kan ti ń ya níbẹ̀ ẹ wo ọ̀nà yìí bó ṣe fẹ̀ tẹ́tìrí ọ̀nà wọn máa ń fẹ̀ ni àwọn nǹkan tó yẹ kí àwọn adarí wa káwọn náà ṣe tí wọn ò ṣe tó dẹ̀ gbà wá la ní àwọn nǹkan àlùmọ́ọ́nì wọ̀nyẹn kí ló dé tí wọn ò ṣe kí ló dé tí wọn ò ṣe ẹ wòran gbogbo bí everywhere ṣe rí ìròyìn yẹn lélẹ́yìí kì í fi sí ojú ìwòran wa bí Àdó Olóró ṣe ba àwọn agbésùnmọ̀mí nínú igbó Sambisa òun lélẹ́yìí kó tó di wípé kẹ́lẹ̀ bá wá rí ẹ ti rí ìròyìn yẹn wọ́n ní military air strike ó pààyàn 15 suspected ISWAP fighter in Borno ṣùgbọ́n ẹ ti rí bẹ́ẹ̀ yẹn bó ṣe máa bá wa máa mú gbogbo wọn balẹ̀ nìyẹn ìròyìn tó ti dàbí rẹ̀ èyí tí Gumi sọ òun lélẹ́yìí ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Gumi o ó ní kí ló dé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ papọ̀ wọn ò ṣe pàdé pọ̀ pẹ̀lú àwọn agbésùnmọ̀mí ṣé ìlú wo lẹ ti rí pé wọ́n ń ṣèpàdé pọ̀ pẹ̀lú agbésùnmọ̀mí ṣé ọ̀rọ̀ nìyẹn kí wọ́n ṣèpàdé pọ̀ pẹ̀lú agbésùnmọ̀mí bíi ti báwo ó ní ẹ máa rí wọ́n ní Sheikh Gumi question why no Tinubu governor official has visited Boko Haram bandit for peace talk like Jonathan Ọ̀ṣínbàjò did with Niger Delta militant ṣe ọ̀rọ̀ ló ń sọ yẹn Niger Delta militant tó ń dárúkọ yẹn tó bá ní kí ló ṣẹlẹ̀ àwọn ló lọ máa ń dárúkọ ṣé Niger Delta militant àwọn àti àwọn agbésùmọ̀mí tí wọ́n ń wọnú ìlú tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń jí àwọn èèyàn gbé ní ọ̀pọ̀ yanturu tí wọ́n ń gé orí àwọn èèyàn tí wọ́n ń ṣe oríṣiríṣi fún àwọn ará ìlú àìmọye ìletò ló ti dáwóró lọ́wọ́ àwọn agbésùmọ̀mí wọ̀nyí tó bá ti ń sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ Niger Delta militant a ní wọ́n fààyè gbà wọ́n a ló yẹ kí wọ́n mú wọn tó bá fẹ́ mú àwọn agbésùmọ̀mí báwo ni irú èèyàn bá a ṣe máa gbẹnu àwọn agbésùmọ̀mí sọ̀rọ̀ tí ìjọba ò dẹ̀ ní lè mú ìjọba ò ní lè mú ẹni tó ń gbẹnu àwọn agbésùmọ̀mí sọ̀rọ̀ báyìí pé kí wọ́n lọ mú kán mú láti yẹ ọjọ́ ìwọ̀n ò rí mú ìyẹn ni Gumi o wọn ò rí mú o àyè gbata pa wọn ó ń kọ́lé ìgbónú nígbà tí èèyàn bá ń sọrú ọ̀rọ̀ báyìí lẹ́nu tí wọn ò lè mú láti yẹ ọjọ́ yìí ẹjọ́ ẹ̀yẹ ènìyàn wa ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ tí wọ́n máa wo Gumi ní ìrànlẹ́ lẹ́yìn ẹni tó yẹ kí wọ́n ti gbé tipẹ́tipẹ́
òun ló ń gbẹnu sọ̀rọ̀ fún wọn. Irú peace meeting wo, àìmọye peace meeting tí wọ́n ti ṣe ní Katsina, tí wọ́n ti ṣe ní Borno, tí wọ́n ti ṣe ní Kano, lóríṣiríṣi Niger State. Kò sí oríṣiríṣi ìpàdé tí wọn ò tí ì ṣe pẹ̀lú àwọn kinní burúkú wọ̀nyí. Gbogbo peace meeting tí wọ́n ti ṣe pẹ̀lú wọn, ìyàtọ̀ wo ló wà? Kí ni changes tó dé bá ìlú? Ṣé wọ́n torí ẹ̀ wọn ò jí àwọn èèyàn gbé mọ́ ni? Àìmọye peace deal, àìmọye peace meeting, owó ni wọ́n fi ń kó jẹ. Irú èyí bá owó ni wọ́n fi ń gbà. Àìmọye ìpàdé tí wọ́n ti ṣe pẹ̀lú wọn, síbẹ̀síbẹ̀ ṣó dí ìwà burúkú tí wọ́n ń hù. Orílẹ̀-èdè wo ni wọ́n ti lè lọ dọ́rú ẹ̀ wò lágbàáyé pé ó yá o, ẹ máa jí àwọn èèyàn gbé kán máa bá yín ṣèpàdé, kán máa bá yín ṣe peace deal. Irú peace deal ìranu wo nìyẹn? Tó àbá tí ìgbé Gumi yẹn, ó yẹ kí wọ́n gbé. Ó ti yẹ kí ìjọba ti gbé tipẹ́tipẹ́ pẹ̀lú bó ṣe ń gbẹnu wọn sọ̀rọ̀ yẹn. Ṣé ẹ ti wá rí bẹ́ẹ̀ yẹn? A ní ká fi bí ìlú ṣe rí, mo kàn ń fi ìlú hàn wá ní o. Ṣé ẹ ti rí? Jẹ́ kí n mú ìròyìn yẹn kúrò kẹ́ bá lè rí inú ìlú dáadáa. Kẹ́ bá lè rí inú ìlú dáadáa. Ẹ ti rí bí ọ̀nà ṣe rí, ọ̀nà gáàdì yẹn ní, ẹbí gáàdì yẹn bó ṣe tóbi. Ìta ẹ̀ leléyìí tẹ́ pé tó bá ń lọ tó rẹ̀ ẹ́ wàá yà wàá jókòó, wàá ṣe nǹkan tó bá wù ẹ́ wàá ti máa lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n máa ń ṣe sínú ìlú láti lè jẹ́ kí ìlú gbòòrò, láti lè jẹ́ kí ètò ààbò kó wà nínú ìlú, kólúkálukú feel free, kólúkálukú rìn síbi tó bá wù ú, kólúkálukú á lè rìn síbi tó bá wù ú. Tó dẹ̀ pé gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ fi ṣe ọ̀nà yìí náà ni a ní. Tó bá ní ìpínlẹ̀ wo ló ní nǹkan tó fi ń ṣe ọ̀nà jù bitumen, òun náà ní ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Ogun State. Ṣùgbọ́n tá a bá ní kátẹ̀ máa wá wò ní South West, ìpínlẹ̀ Ondo àti Ogun State wà ní ọ̀nà ti bàjẹ́ jù. Ibẹ̀ gan lọ́nà ti bàjẹ́ jù. Ẹ dẹ̀ wá wo gbogbo inú ìlú bó ṣe rí. Àwọn orílẹ̀-èdè tá a dẹ̀ wá wà yìí, wọn ò ní nǹkan àlùmọ́nì. Mo ń tẹnumọ́, Nàìjíríà ló fún wọn ní gáàsì báyìí. Ìpínlẹ̀ tí mo wà yìí báyìí, níbi tí mo ń wà ibẹ̀ ni wọ́n ń gbé iléeṣẹ́ gáàsì ń bọ̀. Tó yẹ pé Nàìjíríà ló dẹ̀ fún wọn. Wọ́n ti tọwọ́ bọ̀ wé ní ọ̀sẹ̀ tó kọjá. ECOWAS gan ti fọwọ́ sí. Tó yẹ pé agreement yẹn wọ́n ti sign yẹn. Nàìjíríà ló fún ìlú tí mo wà yìí, àwọn ló fún wọn ní gáàsì. Wọ́n dẹ̀ ń rí gbogbo nǹkan wọ̀nyẹn ń lò pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ọ̀nà lẹ́rí. Gbogbo nǹkan tó fi ń ṣe ọ̀nà yìí, àwọn ìjọba wa, àwọn ló fún wọn. Morocco ni wọ́n ní which country? Morocco ni ìjọba wa ló fún wọn ní gbogbo nǹkan tó fi ń ṣe ọ̀nà wọ̀nyí. Áfíríkà ni ẹ ti rí bí ọ̀nà ṣe rí. Ọ̀nà àdúgbò gan tẹ́ bá rí, ẹ rò bóyá express lẹ wà ní, kò síbi tẹ́ bá dé ọ̀nà ni. Ẹ lè rí yẹ̀pẹ̀, gbogbo ibi tí ẹlẹ́sẹ̀ fẹ́ máa gbà wọ́n á ṣe lọ́tọ̀. Á dẹ̀ fẹ̀ gbogbo bí báyìí, ibi tẹ́sẹ̀ ń gbà ni wọ́n ṣe yìí. Ẹsẹ̀ lá máa gba gbogbo bí wọ̀nyí. Ẹ ti rí inú ọjà nìyẹn. Mo ti kúrò nínú ọjà yẹn because àwọn orin tó ń play nínú ọjà yẹn ó máa padà fún mi ní copyright. Àwọn tó ní ṣọ́ọ̀bù yẹn bó ṣe ń play oríṣiríṣi orin yẹn. Ọjà ní African market láti bí lọ dé ìsàlẹ̀ lọ́hùn yẹn. African market yẹn bó ṣe kọ síbẹ̀. African market ẹ bá fẹ́ ra oríṣiríṣi nǹkan tó jẹ́ ti black, tó jẹ́ nǹkan tí jíjẹ, aṣọ black, oríṣiríṣi àdìrẹ lọ́tún lósì ilẹ̀kẹ̀ tó ṣàjẹ́ ti black, Mali ní, Cote d'Ivoire ní, Ghana ní, South, gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Ó nìyẹn. A ní kí á mú ìròyìn yẹn tó wa létí ni. Torí a sọ pé lórí ìkànnì à ń jẹ́ kí etí wa máa di sí gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀. Ẹbẹ̀ ti rí ibi tẹ́ máa gbà kọjá ni. Tí bá gbẹ́sẹ̀ sórí bí, mọ́tò kankan ò gbọdọ̀ sọ pé òun fẹ́ gbá yín. Mọ́tò tó bá gbá yín, tẹ́ bá gbẹ́sẹ̀ sórí bí, mọ́tò náà ti jẹ gbèsè. Ó jẹ gbèsè nìyẹn. Bẹ́ẹ̀ ti rí bólúkálukú ṣe ń kọjá. Kó máa sáré bọ̀ gan, ó máa sọ fún mi pé kí n lọ orí, ó máa dúró ni. Ó máa sáré bọ̀, ó máa dúró ni. Wọ́n sì gbọ́dọ̀ kọjá kó tó kọjá. Ẹ̀yin ènìyàn wa, a ní ká fi ìròyìn yẹn tó wa létí ni wípé àdó olóró ti pa àwọn agbésùnmọ̀mí 15, yẹn ni 15 nínú igbó Sambisa. Àwọn ológun, àwọn ni wọ́n ju àdó olóró lù wọ́n. Kọ́ máa bá wa ju àdó olóró yẹn lù wọ́n lọ bẹ́ẹ̀ yẹn bá ṣe fẹ́ nìyẹn, kí wọ́n pa wọ́n rẹ́ pátápátá. Kí ìfọ̀kànbalẹ̀ kó lè dé bá inú ìlú. Ní ọwọ́ ta wà ó dẹ̀ pé wọ́n ń ṣiṣẹ́ gidi, wọ́n ti tú àwọn ológun lẹ̀ fún wọn wípé ẹ má dúró de ọ̀dà. Tẹ́ bá ṣáà ti mú wọn, ẹ mú wọn balẹ̀ ni. Ẹ̀yin ènìyàn wa, tá bá délé, a máa mú ìròyìn wá fún wa bó bá ṣe lọ. Bọ́ọ̀sì ló wà lọ́ọ̀kan tí mo fẹ́ lọ wọ̀ yẹn. Ẹ ṣé gan ni. A tún máa padà wá lórí ìkànnì Àṣàkẹ́ TV show. Ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin ṣáà máa tẹ̀lé wa. Gbogbo bí ìròyìn bó bá ṣe lọ, a máa bu wá sí etí ìgbọ́ gbogbo wa nínú African market. Òun ni mo wà yìí. Ẹ jẹ́ kí n ra ẹ̀pà. Mo rí ẹ̀pà dídín. Ẹ̀pà lélẹ́yìí o, ẹ̀pà ayọ̀. Àkóyà. Attends 5 dirhams. 5 dirhams, 5 dirhams.
ẹ̀pà tútù ni o, ó máa dín iná tó fi ń dín wà ń bẹ̀ yẹn. Shuf 5 dirham. Meshi ad. Prepare. Muzien. Ateni 5 dirham. Prepare, that is òun ti dín. Prepare. Òun ti prepare, kì í ṣe ẹ̀pà tútù lélẹ́yìí tó wà nínú nẹ́ẹ̀tì. Èyí tó ń dín ní gas tó fi ń dín wà ní ọ̀dọ̀ ẹ̀ lọ́hùn. Ẹ̀pà gbígbẹ 5 dirham. 5 dirham. Ateni sef. Give me change. Ateni sef. Sef, that is give me change. Bẹ́ẹ̀ni, this is not Nigeria, kì í ṣe Nigeria. Ẹ rí ọ̀nà ni. Ẹ bá ti rí ọ̀nà yẹn, ẹ ti mọ̀ pé this is not Nigeria. Àwọn ìjọba wa wọ́n kàn ń kó gbogbo àwọn nǹkan àlùmọ́nì wa. Wọ́n ń kó lọ fún orílẹ̀-èdè bòmí, àwọn ló ń jẹ àǹfààní ẹ̀. Èló ló fún mi o, 95 dirham ni màá gbà o. Èló ló fún mi o, kóyà 80, ó kù 15. 80 dirham ni. 80. Kí ló dé o kò kó coins fún mi, kí ló ṣẹlẹ̀? Black. 20 dirham. Ada 15 dirham. Ada 8. Ada 80 dirham. 90. I'm so 90 dirham. I'm so 90 dirham. Èmi náà ti gbọ́ Arabic. Hey, I'm so 90 dirham. That is 95 dirham. Okay now. Bye bye. Merci. Ó dá ẹyẹ ènìyàn wá, bọ́ọ̀sì ló wà lọ́ọ̀kan yẹn tí mo fẹ́ lọ wọ̀. Ẹ ṣeun. A ti máa mú ìròyìn wá fún wa bó bá ṣe lọ tá bá délé. Ṣẹ gbọ́. Mo fẹ́ ra omi níbí bí a máa rí omi rà. Ó dàbọ̀ o. Jẹ́ kí n fi bọ́ọ̀sì hàn wá lọ́ọ̀kan bọ́ọ̀sì ni. A ní ká kàn mú ìròyìn wá fún wa wípé àdó olóró ti pa àwọn agbésùnmọ̀mí márùndógún nínú igbó Sambisa. Ẹ ṣé gan ni, ká ní pàdé ayọ̀. Bye for now. Àṣàkẹ́ ló wà ń bẹ̀ o, èmi ló wà ń bẹ̀ o. Change tó kó fún mi ní 95 dirham. Mo ra ẹ̀pà. Ó dàbọ̀ o. Bye.